Mo kí gbogbo ojú tí ó ń wò mí nílé, tó ń wò mí lóko. Ojú tẹ́ fi ń wò mí, ojú yóò ní fọ́, etí yóò ní di. Mo gba àwọn kọ̀ọ̀kan àtàwọn messages kan lórí WhatsApp ní àná. Arákùnrin yẹn pè mí, ó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, sorry. Ó ní òun lọ sí ọ̀dọ̀ ẹnìkan, wọ́n bò ń ṣe ìwádìí tóun àti ìyàwó òun pé wọ́n láwọn ò lè fẹ́ra wọn. Pé ìgbà tẹ́nìyẹn béèrè mọ́ǹtì ẹ̀, iná ni òun, ìyàwó òun omi ni òun. Pé wọ́n ò lè fẹ́ra wọn, pé ìgbéyàwó wọn ò dáa. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ fún pé iná àtomi ò lè fẹ́ra wọn? Iná àtomi lè fẹ́ra wọn. Ó lójú iná tó lè fẹ́ omi, ó dẹ̀ lójú omi tó lè fẹ́ iná. Màá mú àlàyé wá lórí ẹ̀. Ẹ wo gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá dá, tí wọ́n bá jẹ́ iná ilé ẹ̀kẹta tí ń jẹ́ Sagittarius. Ṣé rí iná yìí? Wọ́n lè fẹ́ omi ilé ẹ̀kẹta. Oríṣìí iná mẹ́ta ló wà gẹ́gẹ́ bá ṣe ń ṣe àlàyé ẹ̀. Wọ́n ti fi èyí, wọ́n ti fi da ìgbéyàwó àwọn ẹlòmíràn. Ó ní láti ìgbà tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn fún un báyìí nínú òun ti máa dùn sí ìyàwó òun mọ́nú ilé. Mo wá bi léèrè pé ṣé ǹjẹ́ ìyàwó ẹ̀ máa ń bẹ fa wàhálà lójoojúmọ́ nínú ilé? Ǹjẹ́ ẹ máa ń jà? Ó láwọn ò jà rí o. Kí wá ní nǹkan tí o lè mọ lérò pé bóyá ó fi ń affect ẹ? Ó ní kò tí, ó ní láti ìgbà tí wọ́n ti fẹ́ra àwọn, ó ní kò sí ìjà. Lóòótọ́ kò sẹ́ni tí ó jà o. Ó ní àmọ́ kò ṣe pé àwọn máa ń jà bẹ́ẹ̀. Mo ní iná ilé kẹta tó jẹ́ Sagittarius, ó yàtọ̀ sí iná ilé àkọ́kọ́, ó yàtọ̀ sí iná ilé ẹ̀kejì. Ṣé rí iná ilé alákọ̀ọ́kọ́? Naked fire ni. Iná tó lè ṣèyàn jàmbá ni. Iná ilé ẹlẹ́kejì náà, iná tó lè ṣèyàn jàmbá ni. Àmọ́ iná jura wọn lọ. Ẹ̀yẹ wo iná ilé alákọ̀ọ́kọ́ ká fi wé iná stove tó ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ lásìkò àti wọ́n bá ní ìdí ẹ̀. Iná ilé ẹ̀kejì ká fi wé iná ilé iṣẹ́ bread. Ṣé màá bó jura wọn lọ? Iná náà àwọn méjèèjì o. Ẹ wá wo iná ilé ẹ̀kẹta, tẹ bá tan torchlight yín sìn tàbí ẹ tan náà nulẹ̀, iná ni. Ẹ dákun sí ẹ tí ì rí ibi tí wọ́n ti fa iná sínú omi rí. Ìyẹn iná ilé ẹ̀kẹta. Tó fi jẹ́ pé iná ilé ẹ̀kẹta wọ́n lè fẹ́ omi ilé ẹ̀kẹta, wọ́n lè fẹ́ omi ilé ẹ̀kejì, wọ́n sì lè fẹ́ omi ilé alákọ̀ọ́kọ́. Tí iná ilé ẹ̀kẹta bá fẹ́ omi, bí iná ilé alákọ̀ọ́kọ́ bá dán wò, ó máa tẹ́. Bí iná ilé ẹlẹ́kejì bá dán wò, ó máa tẹ́. So ìwádìí, nǹkan tí mo fi ṣe láyé mi, òun náà ni ìwádìí ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́. Torí ẹlòmíì wà, má jẹ́ kí n parọ́ fún yín, ó ti gbé ìyàwó yẹn sílẹ̀ already. A máa ṣe ìwádìí pé ṣé kò fẹ́ àbí kò má fẹ́. Òkè ẹnìkan wá bá mi jọ́ kan ní àwọn ti fi ìpàdé wedding sí ọjọ́ báyìí kí n bó ń wo ìyàwó ń wò. Mo dẹ̀ wá rí i pé ní ìgbéyàwó àwọn méjèèjì yẹn ò dáa, ìjà máa wà, ó dáhùn ní pẹ́ kọ́ra wọn. Kí ni mo fẹ́ sọ fún un? O ti fix ọjọ́ wedding, ó sì máa sọ pé kán bẹ́ẹ̀ yẹ̀ wò. Nǹkan tí mo kàn jẹ́ kó yé ni pé kò sí nǹkan tádùá ò lè ṣe kó mọ ṣàdúrà sí ìgbéyàwó wọn. So bí kẹ́lòmíì wá sọ pé ibi tó ti fẹ́ra yín sílé torí pé ó jẹ́ náà ìyàwó jó mi, tàbí ìyàwó jẹ́ náà ọkọ jó mi, àwa ni wọn ò lè fẹ́ra wọn. Èyí àti ẹ̀ kọ́kọ́ ṣe ìwádìí irú iná tí ọkùnrin náà jẹ́ tàbí obìnrin náà jẹ́ kó tó di pé èèyàn máa conclude pé wọn ò lè fẹ́ra wọn. So nídìí èyí, ìwọ tó bá jẹ́ Sagittarius, ọkùnrin tó gbọdọ̀ ṣọ́ra fóbìnrin jù láyé, tó gbọdọ̀ ṣọ́ra gan, kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí dáadáa kó tó.